ìbí mo bá ẹ yọ̀ kọ́lọ́n jẹ́ kó ṣọ̀pọ̀ ọdún nínú owó pẹ̀lú ìlera Alhaji Badmus kò pẹ́ láyé ọlọ́jọ́ ìbí mo bá ẹ yọ̀ kọ́lọ́n jẹ́ kó ṣọ̀pọ̀ ọdún nínú owó pẹ̀lú ìlera Alhaji Badmus kò pẹ́ láyé. Alhaji Badmus mo bá ẹ yọ̀ alhamdulilayi orí kádùn ó ti ṣọdún èyí pẹ̀lú ìdẹ̀ra Alhaji onírògùn ìnira láyé ọlọ́jọ́ ìbí mo bá ẹ yọ̀ kọ́lọ́n jẹ́ kó ṣọ̀pọ̀ ọdún nínú owó pẹ̀lú ìlera Alhaji Badmus kò pẹ́ láyé. Lọ́lá yá rọ́bì lókè lọ́lá yá rọ́bì lókè lọ́lá yá rọ́bì lókè èyí ò máa níjà ṣe mọ́. Lọ́lá ànàbí oníṣẹ́ ńlá kò máa níjà ṣe mọ́. Lọ́lá ànàbí oníṣẹ́ ńlá kò máa níjà ṣe mọ́. Alhaji Badmus ó ti ṣe yìí kò tún ṣe púpọ̀ láyé. Lọ́lá ànàbí oníṣẹ́ ńlá kò máa níjà ṣe mọ́. Bẹ́ẹ̀ pàdé ọ̀pọ̀ ọmọ Yorùbá lájò wọn ajá látakò pọ́nbélé àwọn tí ń súre káwọn tí ń bọ̀ lẹ́yìn ó tó wọn jù wọ́n lọ ò tó nǹkan kan abjinilẹ́sẹ̀ ńlọpọ̀ ń jẹ́ fọmọ ìyá ara wọn bí wọ́n bá lè pàdé lájò. Lábárọ̀ ọmọ Yorùbá àtàtà kan tó tún jójúlówó ọmọ Èkìtì tí ń fa gbogbo àwọn ọmọ agbègbè rẹ̀ tó bá ti ṣalábàápàdé lájò mọ́ra tó fẹ́rẹ̀ fún wọn tó sọra rẹ̀ di bàbá fún wọn tí sì ṣojúṣe bàbá fún wọn bó ti yẹ láì wẹ̀yìn wò láì tẹ̀tì nígbà kankan tó jẹ́ lẹ́yinjú àánú irú wọn ti kúrò lẹ́nìyàn lásán ìkan lára àwọn màláìkà tọ́ba aláàárọ̀ sí dúníyàn láti máa ṣọmọ adarí oorun lóore ni ó yẹ ká kí wọn káyìn wọn káfẹ̀mí ìmoore hàn sírú wọn pẹ̀lú àdúrà sọ́ba yárọ́bì nígbàkúùgbà wípé kí wọ́n pẹ́ láyé kí wọ́n má ṣe fàlàáfíà pìtàn kíkì ńlá wọn má gbàdà rú wẹ́wẹ́ láyé kí wọ́n má gbàdà dẹni tí ń tọrọ jẹ ìdí nìyí tí Mr and Mrs Olúfúnkẹ́ Bello tí wọ́n jẹ́ ọmọ bíbí ìlú Èrìjìyẹ Èkìtì ṣùgbọ́n tí wọ́n fi Canada ṣàtìpó fi pé èmi Ọ̀gẹ́fìlà Ayọ̀dèjì ọ̀jọ̀gbọ́n akọrin kéwì pèdè bí ẹni jẹ̀kọ̀ yangan sórí aago láti ròyìn bàbá oníṣẹ́ rere kan tí wọn ò ní gbàgbé láéláé tẹ́lẹ̀dù àgbépàdé wọn nírìn àjò. Alhaji Seedu Badmus ní jẹ́ ọkọ Mrs Sanikẹ́ Risikat bàbá Tóyìn bàbá Fatimat bàbá Akeem gangan ni mò ń sọ ọmọ wọn nílùú Ìlàwẹ̀ Èkìtì wọn ló yẹ ká wí fóníṣẹ́ rere lójú ayé wọn ni àwọn tọ́ba lókè kẹ́ tó fẹ́ kárí bíi tiwọn ò wọ́pọ̀ wọn ní bẹ́nìkan bá bẹ́kún wọlé Alhaji Seedu Badmus ó di dandan kó ní tọ̀hún ó báyọ̀ jáde aláàánú mẹ̀kúnnù ló jẹ́ wọn ní gbogbo ìgbà láyé ni wọn ó mọ ṣàdúrà fún òní ọjọ́ kejìlá nínú oṣù kẹsàn-án ńláyájọ́ ọjọ́ ìbí tàbí Alhaji Badmus sínú ayé ọjọ́ pé ọjọ́ kò ojú ti tún rọ́dún tuntun Mrs Olúfúnkẹ́ Bello ó ní gbogbo àyájọ́ ọjọ́ tá a bí yín sáyé ńlọdún lọ́dẹ̀dẹ̀ tàwọn wọn ò mọ̀ fi bá yín dúpẹ́ wọn á tún máa bá yín fi sọ̀dí wùkẹ̀wùkẹ̀ lásìkò mìíràn ọ̀rọ̀ a máa bẹ tí ò ní sáyè rárá àyè ń bẹ lọ́pọ̀ ìgbà tí òun lẹ̀ sí ń ta fẹ́ fi sọ ọjọ́ pé ọjọ́ kò àsìkò tó yẹ ká sọ díẹ̀ nípa bàbá olóríire tí ń ṣọjọ́ òbí ẹ̀ Alhaji Badmus gangan ńlá kàdá nínú iṣẹ́ Olódùmarè tó ṣàrà ọ̀tọ̀ ó fẹ́ràn ọmọlàkejì rẹ̀ dénúdénú ó lawọ́ sí ó jó níwà tútù kì í gbéraga bọ́ba òkè ti gbéga pẹ̀lú ìbẹ̀rù ọba Allah ló fi ń ṣohun gbogbo lóòrèkóòrè Mr and Mrs Fúnkẹ́ Bello wọ́n ní látọjọ́ tí wọ́n ti fojú gan ní Alhaji Badmus àtìyàwó wọn Àníkẹ́ Risikat ni wọ́n ti mú wọn gẹ́gẹ́ bí ọmọ wọ́n ní báyé bá ń jáyé bàbá àti màmá wọ́n lẹ́ òní kàn bínú ọba lókè láéláé ara pápá ńlá bẹ́tù ibi gìjàgìjà ńlá bẹ́fọ̀ bàbá ọlọ́jọ́ òbí àìsàn ò ní ṣe yín láyé ẹ ò ní fọjọ́ ogbó ṣọ̀fọ̀ lórí ọmọ wọ́n ní tinútinú tọkàntọkàn ní kí n fi ṣàdúrà fọlọ́jọ́ òbí kórí ó lè jẹ́ kó pẹ́ fún wọn gbogbo ohun tẹ́ ẹ fòwúrọ̀ àtọ̀sán kó jọ kò ní dìbàjẹ́ lọ́jọ́ alẹ́ ẹ ò ní dẹni táyé ń tọrọ ọkú fún ẹ ò ní kàn dààmú ẹ ò ní fọjọ́ ogbó mọ sàárè ọmọ ẹ ò ní parẹ́ máyé ẹ ò ní tàjò gbé sájò Alhaji bẹ́ẹ̀ tí ń ṣe náà ni ẹ máa ṣe lọ bẹ́ẹ̀ tí ń ṣe fónílé tẹ́ ń ṣe fàlejò tẹ́ ẹ kẹ́bí mọ́ra káwọ̀ rẹ̀ mọ́ra títí ó fi máwọn ojúlùmọ̀ pátápátá bẹ́ẹ̀
tí ń ṣe òun náà ni ẹ máa ṣe lọ. ẹ ò ní ṣaláì ní ohun tó dára. kẹ́ ẹ pẹ́ láyé bí mọ́pẹ́ ti ń pẹ́ ńlá ń tọrọ. ẹ ò ní fàlàáfíà pìtàn. Alhaji Badmus ọkọ Mrs. Anikeri Sikatu, ó yẹ kí n bá ọ délé bàbá rẹ tó bí ọlọ́mọ kí n tó máa lọ. ọmọ wọn nílùú Ìlàwẹ̀ Èkìtì ni ọ́. ìwọ yàtọ̀ táwọn tí ń sọ pé àjòdùn tí wọ́n gbàgbé ilé pátápátá. àwọn tí wọ́n á sọ pé àjòdùn tí wọ́n á gbàgbé ibi tí wọ́n ti ṣẹ̀ wá. tí wọn ò ní ná ní ibi tá a gbé bí bàbá wọn lọ́mọ. ẹ̀yin gangan lọmọ aláwẹ̀ tó torí wíwẹ̀ bàkùrọ̀ sọjà. ìkan nájànájà gan bomi ajura. ọmọ onídọ̀fín òróró òbílẹ̀. ọmọ onídọ̀fín ọ̀já bóyèdè. àrítan náà ọgbà ní mídọ̀fín rèmí. gan tanátaná má tún padà fìrí. ọmọ aláyẹrẹ àjòjì kò wẹsẹ̀. àjòjì tó bá wẹsẹ̀ níbẹ̀ ó ṣeé ṣe kó dẹni ẹbọ. ọdọọdún ńlá rórógbó. ọdọọdún ńlá ráwùsá. bọ́dún bá ti jọ ńlódì dandan kárọ̀mù obì lórí àtẹ. Alhaji Seedu Badmus, ó ti ṣọdún ọdún yìí àìní lè ṣèmí ìmọ̀. kọ́ba òkè mọ́ fi kàn ọ́ tọmọtaya tẹbí tará àtàwọn tó fẹ́ ọ fúnre gbogbo. Mr and Mrs Olúfúnkẹ́ Bello, àwọn ni wọ́n pè ní Ọ̀gẹ́fìlà Ayọ̀dèjì. ọ̀jọ̀gbọ́n akọrin kéwì pèdè bí ẹni jẹ̀kọ́ yangan sórí aago. wọ́n ní kí n bá wọn ṣe yìí fún bàbá tó tó bàbá fún wọn. wọ́n ní báyé bá ń jáyé bí èèyàn bá ń jẹ́ èèyàn wọn ò jẹ́ gbàgbé olóore.